ó ṣeé ṣe kẹ́yìn náà kẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ ẹ máa wo èmi àtọkọ̀ ìlú tí mo gbé wá ẹ lọ darapọ̀ mọ́ wa lójú òpó kọjú síwèé tí iléeṣẹ́ rédíò yìí Family 88.5 ẹ lọ darapọ̀ mọ́ wa ńbẹ̀ ẹ tẹ̀lé wa ńbẹ̀ ẹ wàá ṣe nǹkan fún wa ẹ bá wa pín ẹ máa bá wa pín ẹ pín dáadáa ẹ máa kọ́mẹ̀ntì síbẹ̀ kẹ́ ẹ wá gbọ́ nípa ti ọkọ̀ ìlú yìí àmọ́ ṣáájú àkókò yẹn gẹ́gẹ́ bí ìṣe tiwa ẹ já ròkè lọ́hùn náà ẹ já ó tún kàn yín ìyẹn tí ọkọ̀ ìlú tá a gbé wá sórí ètò lónìí ta ni ọkọ̀ ìlú lórí ètò ọkọ̀ ìlú lónìí àwọn náà ní Baale Taiwo Sokunbi tí wọ́n jẹ́ Baale Jagunna Ijeja Baale Taiwo Sokunbi tí wọ́n jẹ́ Baale Jagunna Ijeja àwọn náà la gbé wá sórí ètò lónìí àwọn èèyàn ará ilé ó ṣeé ṣe kẹ́yìn fẹ́ dá sí tòkẹ́ fẹ́ pè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì tá à ń lò òun náà là á lò 0903 0000885 0903 0000885 0805 885 0885 0805 885 0885 òun náà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ẹ̀tù fi láǹfààní láti dá sí lónìí àmọ́ kò yá ọkọ̀ ìlú tí mo gbé wá Baale Taiwo Sokunbi Baale Jagunna Ijeja ọkọ̀ ìlú ẹ bá ń káwọn ará ilé àrò Baale. ẹ ṣe eléètò ètò mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin gbogbo ará ilé mo kí yín o èmi ọmọ yín mo wà ń bí láti wá fi èrò ọkàn mi hàn fún gbogbo ọmọ ìlú Ìjẹ̀jà mo dúpẹ́ lọ́wọ́ yín. ẹ bá ń súnmọ́ dáadáa kán lè gbóhùn yín. ẹ ṣé mo dúpẹ́ èmi ọmọ yín Taiwo Kọ́láwọlé Sokunbi JP Baale Jagunna Ijeja mo wà níwájú yín lónìí láti fi omi jótóró ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìlú Jagunna Ijeja tilé toko. nípa ọ̀rọ̀ ìlú Jagunna Ijeja tilé toko. Adéyínká Abdulrasheed Babátúndé Baale gbogbo ìlú Ejò akọ̀wé àgbà Ẹ̀gbá Traditional Council of Baale àwọn náà darapọ̀ mọ́ wa lójú òpó kọjú síwèé bẹ́ẹ̀ ọkọ̀ ìlú ẹjẹ́ wọnú ẹ̀ báyìí rí bó bá ti yá kan kì í tún pẹ́ mọ́ àwọn ará ilé gbogbo àwọn ọmọ Ìjẹ̀jà gbogbo wọn pátápátá àwọn náà ti ń tẹ́tí lẹ́kọ̀ọ́ kódà gbogbo àwọn aráàlú gbogbo àwọn ará Ìgbà wọn ti ń tẹ́tí lẹ́kọ̀ọ́ torí pé gbogbo wọn ti mọ̀ pé ẹni a tún máa gbé wá lórí ètò ọkọ̀ ìlú lónìí ẹ̀já ńlá gbáà ni ta ni Taiwo Kọ́láwọlé Sokunbi ẹ̀já bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ẹ ṣe orúkọ tèmi ni Chief Taiwo Kọ́láwọlé Sokunbi JP Baale Jagunna Ijeja ọmọ bíbí inú ìlú Jagunna agboolé wa wà ní Apènà Ìjẹ̀jà. bẹ́ẹ̀ ti súnmọ́ ó wá jáde dáadáa. Apènà Ìjẹ̀jà nílùú Ìjẹ̀jà ibẹ̀ ni agboolé tèmi. agboolé ọ̀dọ̀ yín wà ní Apènà Ìjẹ̀jà nílùú Ìjẹ̀jà ẹ jẹ́ wá mú báyìí. ibo ni Jagunna Ìjẹ̀jà tẹ́ ẹ jẹ Baale sí ibo níbẹ̀ wà ibo ló wà gan. ẹ ṣe olóòtú Jagunna Ìjẹ̀jà ó wà lábẹ́ Ọbáfẹ́mi Owódé local government area tí ẹ bá fẹ́ lọ sí ìlú Jagunna Ìjẹ̀jà ọ̀nà bíi méjì mẹ́ta ló gbà wọlé ó bẹ̀rẹ̀ láti Òjèrè lọ sí ìlú Ọ̀bà Èérìn ẹ bá tún máa gba Kọ́bápẹ́ náà láti Kọ́bápẹ́ lọ sí Ọ̀bà Èérìn tẹ bá ti ń gòkè Èérìn yẹn tààràtààrà ẹ máa dé ìlú Jagunna tó sí ìkọsẹ̀. níbi tẹ́ ẹ jẹ Baale sí Apènà Ìjẹ̀jà wà ń kọ́ tẹ́ ẹ jáde láti bẹ̀ ibo lẹ kó wà. ó wà ní ìlú Ìjẹ̀jà níbí ní agboolé wa nílùú Ìjẹ̀jà níbí ni wọ́n pè ní agboolé Ìjẹ̀jà. tó túmọ̀ sí pé agboolé yín wà ní Ìjẹ̀jà
ní agboolé apènà ọmọlé apènà ní yín ní Ìjẹ̀jà tó wá túmọ̀ sí pé a ṣèmọ̀ nígbà tá à ń pé gbogbo àwọn ọmọ Ìjẹ̀jà pátápátá nílé ìkàn tó wá tún túmọ̀ sí pé Ìjẹ̀jà tá à ń sọ yìí Ẹ̀gbá nìkẹ́. báwa ọ̀ndà Ẹ̀gbá bàbá wa láké. ọ̀ndà kábíyèsí foríadé kábíyèsí aláké tilẹ̀ Ẹ̀gbá. ẹja tẹ̀ wájú ẹja wọlé ìbáyìí abúlé tẹ ẹ̀jẹ̀ baálẹ̀ sí Jagunna Ìjẹ̀jà ǹjẹ́ ìní baálé àkọ́kọ́ ń bẹ ni. ẹ ṣeun olóòtú èmi kọ́ ni baálé àkọ́kọ́ bàbá tó bí mi lọ́mọ òní baálé àkọ́kọ́ nílùú Jagunna Ìjẹ̀jà. bàbá yín ni baálé àkọ́kọ́. bẹ́ẹ̀ ni dẹ̀ lẹ́yìn ìgbà yẹn àwọn tó tún jẹ baálẹ̀. mo fẹ́ káwọn èèyàn gbọ́ yín dáadáa ọkọ mi. lẹ́yìn ìgbà tí bàbá mi gbéṣẹ̀ baálẹ̀ tó tún jẹ Akíọdé wọ́n jẹ lẹ́yìn ìgbà tí Akíọdé gbéṣẹ̀ Àdìsá Ìbágbéọlá òun náà tún jẹ ó tún gbéṣẹ̀ lẹ́yìn ìgbà yẹn náà Ìṣọ̀lá Ìbágbéọlá ó tún jẹ ó gbéṣẹ̀ kó tó wá kan èmi Taiwo Kọ́láwọlé Sokunbi baálẹ̀ Jagunna Ìjẹ̀jà. ẹni bíi ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ ni so ó wá padà sórí ilé bàbá mi padà ilé Apènà nílùú Ìjẹ̀jà. orúkọ bàbá mi tó dẹ̀ jẹ́ kó tó gbéṣẹ̀ ní Mustapha Ẹgúnlẹ́yẹ. àwọn ló kọ jẹ́ ń bẹ̀ ọkọ lu láti wá tó bí ọdún mélòó báyìí tí ẹ ti wà lórí àpèrè gẹ́gẹ́ bí baálẹ̀ Jagunna Ìjẹ̀jà. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó ti lọ síbi tabaka ní méjì ó ti lọ síbi ọdún 9 báyìí. bí ọdún 9. bẹ́ẹ̀ ni. tí ẹ ti wà lórí ipò baálẹ̀ Jagunna Ìjẹ̀jà. Oyèkúnlé Oyèbọ́lá àwọn èèyàn ń darapọ̀ mọ́ wa ń bẹ̀. àwọn èèyàn ń darapọ̀ mọ́ wa Oyèkúnlé Oyètọ́lá Akílágun ìlú Ìbàrà àwọn náà wà ń bẹ̀ àwọn èèyàn ń darapọ̀ mọ́ wa lójú òpó kọjú síwèé bẹ́ẹ̀ ọdún 9 bàbá wa wo ọdún 9 ǹjẹ́ ti ní àwọn olóyè bí. mo ti ní olóyè bọ̀ tí mi ò tí ì yan gbogbo àwọn olóyè mo ti ní àwọn olóyè tó ń bá mi ṣiṣẹ́. ẹ ní àwọn tí ẹ jọ ń ṣiṣẹ́ tó jẹ́ àwọn olóyè ọkọ lù àwọn ohun tá a wọ̀ bá a bá ti ń wọ̀ á máa wọ̀ ní Jagunna Ìjẹ̀jà bẹ́ẹ̀ náà látún máa tún dé Ìjẹ̀jà náà á máa kó gbogbo ẹ̀ pọ̀ ìdí àti túmọ̀ ni pé ètò yìí jẹ́ ètò tó kẹnu bẹ́ẹ̀ sì rí nílẹ̀ Ẹ̀gbá ìlú Ìjẹ̀jà kì í ṣe ìlú tó kéré rárá kì í ṣe ìlú tó kéré ọmọ ọlọ́rẹ́ méjì torí ẹ̀ bẹ́ẹ̀ èèyàn kan bá wá pé òun ò mọ Ìjẹ̀jà ajẹ́pọ́nítọ̀ òun ò mọ ìlú Ẹ̀gbá bẹ́ẹ̀ èèyàn bá mọ ìlú Ẹ̀gbá ó gbọ́dọ̀ mọ ìlú Ìjẹ̀jà ọkọ ìlú ọdún 9 lórí àpèrè kí làwọn ohun tó jẹ́ wípé ẹ ti gbé ṣe láti gbé ẹ ti wà lórí àpèrè gẹ́gẹ́ bí baálẹ̀ Jagunna Ìjẹ̀jà. ẹ ṣe olóòtú tí mo ti gbé ṣe nílùú Ìjẹ̀jà Jagunna Ìjẹ̀jà ó pọ̀ tó pọ̀ tí mo lè sọ. ó yẹ sọnù ẹ. ṣe nígbà tí mo jẹ baálẹ̀ ní Ìjẹ̀jà ní Jagunna Ìjẹ̀jà ìgbà tí mo wà lórí àpèrè ní mo rí pé àwọn èèyàn mi wọ́n ní ìpèníjà lórí ọ̀rọ̀ ọ̀nà. lórí ọ̀nà. bẹ́ẹ̀ ni wọ́n rí ìpèníjà lórí ọ̀rọ̀ ọ̀nà. náà mo wá rí i pé kí ni mo lè ṣe because ọ̀dọ̀ wa ni wọ́n ti ń gbin àwọn oríṣiríṣi ewébẹ̀ bíi ata. ìyẹn ní Jagunna Ìjẹ̀jà. bẹ́ẹ̀ ni ní Jagunna parapọ̀ iṣẹ́ àgbẹ̀ là ń ṣe so ọ̀nà bàbá wa ń ṣe títí di òní. mo rí i pé ọ̀nà ló jẹ́ ìpèníjà fún wọn láti kó nǹkan èrè oko wá jáde sí ìgboro láti fún títà because nǹkan táwọn fi ń ṣe
ọ̀rọ̀ ajé nìyẹn. ẹni tí ẹ wà lójú òpó kọjú sí wèé ẹ máa bá wa pín ètò yìí torí pé ètò tó kẹnu ni. ẹ máa bá wa pín, ẹ bá wa share, ẹ láìkì síbẹ̀, kẹ kọ́mẹ̀ntì síbẹ̀. gbogbo àwọn ọmọ Ìjẹ̀jà pátápátá náà, ẹni tí ò bá tí ì mọ̀ kó mọ̀. ẹ bá wa wà ń bẹ̀, ẹ bá wa gbọ́ ètò yìí kẹ́ ẹ sì bá wa pín dáadáa. ọkọ̀ ìlú ẹ̀ tẹ̀ wájú. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí Ọlọ́run ṣe ràn mí lọ́wọ́ nígbà tí mo rí pé wọ́n ní ìpèníjà ọ̀rọ̀ ọ̀nà ni mo wò ó pé kí ni mo lè ṣe láti ran àwọn èèyàn mi lọ́wọ́ láti máa gbé nǹkan ìlú ọkọ wọn jáde síta. Ni mo lọ háyà katakata láti open up àwọn ọ̀nà, láti grade àwọn ọ̀nà tó fún wọn ní ìpèníjà. So Ọlọ́run dẹ̀ gbà fún mi nígbà yẹn náà tí mo ṣe gbogbo akitiyan yẹn. Ọ̀rọ̀ ọ̀nà tí mò ń sọ yìí kọ́nà kó ṣàánú. bí àwọn ọ̀nà kékeré ni ó jẹ́ o. ṣe rí ọ̀nà yẹn bí ọ̀nà tí ò fẹ̀ tí ó yẹ pé mọ́tò kan ló lè máa wọlé tó máa jáde. ṣùgbọ́n kò àwọn ọ̀nà tí ò fi bẹ́ẹ̀ pọ̀ rárá bíi kákàn ní kìlómítà kan nù. ó kọjá kìlómítà kan o. ó kọjá kìlómítà kan. ìdí a fi ń béèrè rèé nígbà pé ẹ̀yin ẹ wò pé àwọn ará Jagunna níbi ẹ̀jẹ̀ Baale sí pé ìpèníjà ọ̀nà wọ́n ń kojú ẹ̀ gan. wá wò pé bẹ́ẹ̀ bá máa pé ẹ máa ṣèrànwọ́ ọ̀hún kò yẹ kó lè ju kìlómítà kan lọ. olóòtú ó ju kìlómítà kan lọ, ó tó kìlómítà 10. ó tó kìlómítà 10 láti òkè rìn jáde sí ọ̀dọ̀ wa. kìlómítà 10. ẹ̀rí máa jẹ́ mi nìṣó lórí nǹkan tí ọkọ̀ ìlú tá a gbé wá lónìí tí wọ́n ń sọ. afẹ́ ẹ̀rí máa jẹ́ mi nìṣó. èdè nìyẹn tí mo ṣe pé gbogbo yín pátápátá lẹ gbọ́dọ̀ gbọ́ ètò yìí láti gbọ́dọ̀ gbìyànjú ká pè pàápàá àwọn tó bá mọ Jagunna Ìjẹ̀jà àbí àwọn tó mọ ọkọ̀ ìlú tá a gbé wá àbí àwọn tó jọmọ ìlú Ìjẹ̀jà. àwọn náà láǹfààní láti pè, bẹ́ẹ̀ ni gbogbo àwọn aráalé pátápátá náà láǹfààní láti pè. ìpèníjà ọ̀nà ẹ mú yẹn kúrò, lẹ́yìn èyún èwo nìyẹn tún gbé ṣe. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí Ọlọ́run fún mi lórí ọ̀rọ̀ ìlú Jagunna. Ọlọ́run tún ràn mí lọ́wọ́ láti ṣètò iná fún ìlú Jagunna Ìjẹ̀jà. àwọn ìjọba. ṣé ẹ ra òpó fún wọn àbí pé kí wọ́n lè rí òpó? kì í ṣe kí mo ra òpó kí n lè rí òpó iná gidi. Solar panel 80 kVA ló wà nílùú Jagunna Ìjẹ̀jà. iná sólà? bẹ́ẹ̀ni. ṣé ẹ fẹ́ sọbẹ̀ dìlú ọba ni? bọ́lọ́run ṣe pé nìyẹn, ibi tí a fẹ́ tẹ̀dó sí, mo tẹ̀dó sí ibẹ̀ lọ́lọ́run fi jíǹkì mi, mo fi ṣe akitiyan pé àwọn èèyàn mi iná pẹ̀lú nǹkan tó tún jẹ wọ́n ní ìyà níbẹ̀ tí wọn ò rí ná láti lò, even to charge phone, to do this, to do that, kò sí. wọ́n á rí i pé okay tó lè mú ayédẹrùn báwọn èèyàn mi iná. so Ọlọ́run dẹ̀ fún mi ní àǹfààní láti ṣètò iná 80 kVA. 80 kVA? yes. tó ń rọ̀nù òpó electric poles, concrete pole all over the Jagunna Ìjẹ̀jà. ìmọ́lẹ̀ bá tàn bẹ́ẹ̀. gbogbo agbègbè Jagunna ló ń tanná báyìí. ṣé ẹ ti rí ní ìsẹ́yìn? ìdí nìyẹn tí mo fi pé mo fẹ́ káwọn èèyàn pè sí ètò yìí gan lónìí tá a bá ṣojú òpó lẹ̀. lára ohun tẹ́ ẹ tún ti gbé ṣe tún nìyí. ọkọ̀ ìlú èwo tún ní mí, mo tún fẹ́ kẹ́ ẹ tún wò mí bóyá ẹ tún ní mi tẹ́ tún ṣe. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bọ́ọ̀lù mo ṣe bọ́ọ̀lù. tó túmọ̀ sí pé omi tún nù. bẹ́ẹ̀ ni omi àǹfààní yẹn tún wà fáwọn ọmọ ìlú tí wọ́n ń pọn lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Jagunna àti gbogbo àgbègbè ẹ̀dùn o. tó túmọ̀ sí pé ibi ẹ wà ẹ ńlá ibẹ̀ lójú gan gbáà ni. lágbára Ọlọ́run. nígbà tí téèyàn ṣojú òpópónà, torí pé iṣẹ́ àgbẹ̀ ni wọ́n ń ṣe ń bẹ̀, káwọn àgbẹ̀ wọ́n lè máa ríbi lọ máa bọ̀. téèyàn tún wò ṣùṣù tó tún ṣe iná, èèyàn tún wò ṣùṣù ó tún mú omi ó tún fi ibẹ̀. ọkọ̀ ìlú àwọn kan wà tí wọ́n parọ́ mọ́ yín, àwọn kan pé lọ́dọ̀ yín wọ́n pé àwọn ọ̀rẹ́sì kan ó parúkọdà. kò sí rọ́ńbẹ́ o. Olúwa ló fún mi ní àǹfààní yẹn. ara àwọn èrè oko tó wà nílùú Jagunna òun ni rice.
mo sọ rice, mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe rice Jagunna ọ̀fadà rice. Jagunna ọ̀fadà rice, yes, nílùú Jagunna tí àwọn èèyàn ti ń jàǹfààní ẹ̀ lọ́tùn lósì. Èjìrẹ́ já lójú ọjà náà ká tó tẹ̀ wájú.